ìpèpè dáńtè lónìí jáde láti tayé tú lórí ìnira tó ń lọ ní ilẹ̀ Nàìjíríà. Lọ́jọ́ owó àkúrò orí epo, a lè mọ̀ pé tá a bá ti lè gbé ìkan ní epo lọ́rùn, yóò tabara lé yóò tabara ọkọ. Mo ń lo ìyá ẹlẹ́fọ̀ọ́ yẹn ó ṣe káwọ́ rọ̀, kì í ṣe pé ọjà sí owó táwọn èèyàn fi rà ní ọ̀sùn o. A wá ń pe ìpè yìí láti jẹ́ kí ẹ mọ̀ pé àwa la lè jà agbára wa lọ́wọ́ ìjọba àní ìlú. A mọ̀ pé gbogbo wa náà la lọ́wọ́ ń bẹ̀ nínú ìbọ̀tá àdì. A máa ti dìlé. Eléyìí tó kù ní bá a ṣe jáde. Láti yáyá tú yáyà sọ pé ó tó jẹ́ o. Alùpàá ìdarí náà bá wọn dìbò fún wọn. Àbẹ̀dẹ́ àmọ̀ pé ìbò bá dì fún wọn lórí kí ìdẹ̀ra lè bá lùlọ. Tí ìnira bá wá ń pọ̀ ju ìdẹ̀ra fẹ́ fún wa lọ, ó yẹ kí gbogbo wọn dìbò fi gbé ta. Máa ké gbàjarè pé ìdẹ̀ra la fẹ́ràn kì í ṣe ìnira. Ìyá ọlọ́kọ, ìyá ẹlẹ́ja, ìyá ẹlẹ́kọ̀ọ́. Báwo bá ń ṣe báyìí bẹ́ẹ̀ bá bá wa dá sí i? Ó ṣe kẹ́kọ̀ọ́ wá. Ó sì kàn wá ju ara lọ. A mọ̀ pé nínú ẹ̀fọ́ tí ìyá ẹlẹ́fọ̀ọ́ yẹn tà, ilé tó sanwó lé ilé ìwé ọmọ wọn. Ìjọba gbìyànjú láti fi fowó kọ́wọ́ ilé ìwé náà. Ìdí ẹ̀ mọ̀ pé wọ́n ti fowó kọ́wọ́ ilé. Ìdí ẹ̀ tí ẹ̀ mọ̀ pé ìyá sì ti lọ́wọ́ sí i. Ìdí ẹ̀ tí ẹ̀ mọ̀ pé ọba ọ̀gá yìí kan ó fi di 500 naira. Òun ni wọ́n ti sọ̀rọ̀ pé ẹni tó bá lè ti gbogbo bí wọ́n ṣe ń bá a lọ yìí. Bá àbá tètè dẹ́kun dáwọ̀ fún wọn, wọn ò ní dẹ okùn lọ́rùn ará Nàìjíríà. A mọ̀ pé àwọn òṣìṣẹ́ wọ́n ti ń pèpè láti gba iṣẹ́ sílẹ̀. A lè mọ̀ pé ìtọ́kọ̀wé nìkan làwọn òṣìṣẹ́ máa ń ṣe. Ó la fi ń pèpè pé gbogbo wa kọ́ là ń gbowó oṣù. Gbogbo wa kọ́ ni arígbà fi gbowó oṣù. Ó bá fẹ́ owó òṣìṣẹ́ kó kà wá tá a wà dé aráàlú ní wa. Wọ́n ò ní fi owó kún owó ìyá aláta. Wọ́n ò ní fi kún ìsì ìyá ẹlẹ́ja. Nígbà tí wọ́n fi wá kù ṣe gàdà, wọ́n ní 8,000 péré ní ẹnìkan nígbà àwọn ọmọ Nàìjíríà lẹ́tọ̀ọ́ sí láti ṣe ìdẹ̀ra fún wa. Ó wá sọ fún wọn pé nínú àwọn tó wà lọ́sí àṣẹyìn 70 billion ní allocate fún wọn. Gbogbo wọn $260 àti $100 ni wọn. Tó bá rí bẹ́ẹ̀, àwọn lẹ́tọ̀ọ́ sí owó tó kù yẹn lọ. Kì í sọ̀rọ̀ 8,000 là ń sọ yìí o. Ọ̀rọ̀ tá à ń sọ ni pé ẹ ṣe nǹkan tí yóò dùn aráàlú lọ́rùn. Ètò oúnjẹ ẹ jẹ́ kó rọlẹ̀. Ètò bí àwọn alábẹ́rẹ́ kó ata wọlé ẹ jẹ́ kó rọlẹ̀. Mọ́tò tá à ń kó ẹ jẹ́ kó rọlẹ̀. Ilé tá à ń gbé ẹ jẹ́ kó rọlẹ̀. Owó ilé ìwé ọmọ ẹ jẹ́ kó rọlẹ̀. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ jẹ́ kó wáyé. Ètò ìlera ọ̀fẹ́ ẹ jẹ́ kó kọ́ ọ̀fẹ́ wa. Eléyìí ọdún tó bá lè yẹ. Bẹ́ẹ̀ bá a bá ti pè yín, ẹ má sọ̀rọ̀ ìjáde. Bẹ́ẹ̀ bá ti pè yín, ẹ má sọ̀rọ̀ ìjáde. A dúró de àwọn oníṣẹ́ owó àbí lọ́tọ̀. Àwọn òṣìṣẹ́ ìjọba, ẹgbẹ́ òṣìṣẹ́ ìjọba ń dúró de wọn lọ́la. Bí wọn bá ti lè ṣèwọ́de lọ́la, tó bá bọ̀ fún wa, ẹ jẹ́ kí gbogbo wa jáde. Ká a tún yáyá, ká a tún yáyà. Eléyìí ṣe ti ìjọba òkè nìkan. Ìjọba àṣàlẹ̀ náà ní ìpàdé lọ́lẹ̀ kó. Àti ìjọba local government nípa kọ̀ọ̀kan tó ní kálukú lọ́lẹ̀ kó. A gbọ́dọ̀ sọ fún wọn gẹ́gẹ́ bí aráàlú. Bẹ́ẹ̀ ní sọ ọmọ lò, ẹ̀yin náà ní sọ ayé lò. Nítorí pé ó kà wọ́n náà. Ó kà wọ́n kìlù. Eléyìí ó kà yín, ó kà mí, ó kà gbogbo wa. Ẹ jẹ́ àtúnyáyá, ká àtúnyáyà, ká sọ pé ó tó jẹ́ àdìbàtà ìdarí.
a kú àmúmára ohun tó dé bá wa lórílẹ̀‐èdè yìí lásìkò yìí òun ló taníkáwá tara wọn kílé lórí bó ti jẹ́ pé gbogbo wa náà lájọ lọ́wọ́ nù wàhálà tó délẹ̀ ṣùgbọ́n àwa náà la lè gbára wa kúrò nínú ìyà yìí torí pé ìyà yìí tó gẹ́ o kò bá wa lára mu àwọn adarí wa ń ṣe bí ọba wọ́n sọ mẹ̀kúnnù sínú ìṣẹ́ àti òṣì ìgbàgbọ́ wọn ni wípé báwa bá wà nínú ìṣẹ́ àti òṣì yìí o ilé ayé tàwọn ó gbọ́dọ̀ máa dáa ni àwọn tí wá jáde lónìí láti pe àwọn èèyàn wa sí ìpèníjà sí àpò ìrònú agbára láti ayétòrò adé ìgbọ̀nà adé agégúnlẹ̀ adé gbàrà adé òkèfíà adé ọlálẹ́kùn ọdọ ohun kan náà là ń sọ fún gbogbo wọn ohun tá à ń sọ ni wípé bí ìjọba bá fọ́ra ní ará ìlú tó báyìí kí lọ́nà àbáyọ bí ìjọba bá gbà láti fowó kówó oṣù òṣìṣẹ́ ọmọ tó kàwé tí ò níṣẹ́ lọ́wọ́ ta ni ó fowó kówó oṣù tiẹ̀ ta ló tẹ̀ ń sanwó oṣù fún lákọ̀ọ́kọ́ oníṣẹ́ ọwọ́ oníṣòwò àwọn ọlọ́jà ta ló ń fẹ́ fowó kówó wọn ìdí ní ìdàbí sọ pé kí ìjọba Bọ́lá Ahmed Tinubu kí wọ́n pe àpòrònú wọn kí wọ́n sì àdápadà owó epo sí ìrọ̀rùn fún ará ìlú torí táwọn ọlọ́kọ̀ tí wọ́n bá gbèrò tán tí wọ́n bá tẹ̀lé epo sọ́kọ̀ pàtó wọ́n bá dé ibùdó tí wọ́n ń lọ owó òníkù kọ́bọ̀ sí wọn lápò mọ́ ta ni ó rẹ̀ wọ́n lẹ́kún ẹ̀nà fi bọ́ta lónìí àwọn sọ wípé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o àwọn ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ni àwọn sì ṣe eléyìí títí tíjọba fi mọ tá à ń sọ kí wọ́n sì gbọ́ tá à ń sọ àdúgbò continua Victoria Asata. Yóò ṣe ṣe o. The present Nigerian people, this is to reiterate it for every one of us that our coming out today is as a result of the fact that to express our anger that the economic hardship meted on the poor Nigerian masses is not so that okay anymore, and there is no how we can take it. So we are now imploring everyone of us, come Wednesday, 2nd August, you must come out and continue this struggle. This is where we converge in 2012 when former President Goodluck Jonathan gave us a bad deal for the new year. Where he increased the price to 65 naira. So we are back here, we converge here and we Nàìjíríà ṣe dàrú gbogbo wa ló lọ́wọ́ bẹ́ẹ̀ gbogbo wa ló lọ́wọ́ bẹ́ẹ̀ gbogbo wa ló lọ́wọ́ bẹ́ẹ̀ bí Nàìjíríà ṣe dàrú gbogbo wa là lọ́wọ́ bẹ́ẹ̀. Gbogbo wa eléyìí yóò wọlé ó lọ́wọ́ làwọn yẹn ó wá jọba lórí gbogbo wa tí ogun lórí ẹ̀rọ àbí lórí ẹ̀kọ́. See